ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ta ni ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ta ló dalẹ̀ ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ yẹ́yẹ́ ta ló dalẹ̀ èèyàn màrè o ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ o ta ló dalẹ̀ èèyàn màrè o ìwà rere kò gbé láyé ẹni ṣe bí kó rántí àtúbọ̀tán rọra ṣe packaging master ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ òrìṣẹ́ ọlọ́run ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ayọ̀míkú lẹ́yìn ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ẹ bá mi dúpẹ́ ta ló dalẹ̀ èèyàn màrè o ó ta fà sókè yìí dé borí bọ́ba ayé ò rí ọ tọ̀run rí ọ ṣọ́ra ṣe ẹ̀san àké o packaging master ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ fàdérẹ́ra ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ àbígbádé ní ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ fèyí ṣayọ̀ ta ló dalẹ̀ èèyàn màrè o ó jẹ́ rọra ṣe ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ rọra ṣe ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ẹ̀san àké o ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ọ̀dàlẹ̀ ta ló dalẹ̀ èèyàn màrè o ó jẹ́ rọra ṣe. Hey, Daddy! Oh, my angel! How are you? Fine, sir. How have you been? I'm sorry. How are you? How are you today? Bobby, a customer. Oh, you're Bobby. Very well, ma. Yes, ma. My mom. You know that oh yes, I'm calling Daddy. Yeah, I was actually planning on calling you. Oh, Daddy. Mommy. Yeah, come on, stop it. Anyway, my angel. The Kia Wallo, so I need there. Oh, okay. Well, you know. Okay. Yeah. Don't forget that I'm your husband. Madam, you don't jare. Kí ni ká fi ṣe lálejò? Kí ló fẹ́ jẹ? Kí ni mo fẹ́ jẹ gan-an? Èyí tó fi ń wò bóyá kó bá Jọ̀ǹbù rojọ́. Jọ̀ǹbù! Jọ̀ǹbù! Mara! John! Mara! Pàdí mi. Talk to you. Oga! Welcome. I know say you don't even come on. I never come. I still dey my house. Come on, what do you have for lunch, Jerry? Lunch. Okay. You get tagaza, zigi mokoino, we have gushi, we even get sweet mozzarella and even gushi semolina. Even our Tuesday self. I know you go like them. Kini. No, I said I give you Italian. I don't say they are you. Do I look Italian to you? Hello, nigga. I beg, give me food for where we chop for here, Jerry. You know, I'll come and bill them. Master from Swallow. You get gabi, pounded yam. Don't have to come. Might even come soup. Idika ko afan, ogbolo. Just give me rice. Rice.
white rice, green rice, yellow rice, even get brown rice. They color me myself. I'll even mix them with this macaroni. Any rice, I'm hungry. Oh father, I got it. I'm not so good like that, father. You don't know what I get me food, Joe. Sir, ma, I even had something. Get out of my sight. 9 minutes. Say, I'll be back. Ibo ni lawlawa. Ibo le ti mele wa. Pé àwa la ko ata ni e lo ko ti eye bi. E be lawa ilo yi. Má dá chief lóhùn jàre. Òun ló ní Ninalowo kàwé. Ipe but eléyìí lọ sí catering school. Oh. Ẹ kò sùúrù ma. You can say that again. Ẹ tẹ̀ bá tó ṣẹlẹ̀. Boy, ó tún máa ń kọ hip hop. So ó fẹ́ ṣe fídíò. But now track ilé o. Tó bá ti wá fẹ́ ṣe fídíò yẹn, ló fẹ́ kẹ́ appear ní fídíò yẹn get. Ẹ ní wọ́n ṣọ, kò swag yẹn. How are you? Your mom is something like your best friend, right? I'm telling you. Oh, you're serious, really? I don't mean. But. I don't know. Ah. Mama, wọ́n máa ṣe fàájì. Orí èèyàn kan ìwà gbọ́kọ́ mi lọ́wọ́ mi lé. So, my advice is to get in touch with now His Grace Investment and seal the deal with them. Maybe? Okay, sir. I want to go uncle. Well, just have to àwọn tó kù yẹn lẹ sìn, a step at a time. Okay, sir. Better. So, we'll see any other problem at all. Oh, no. Everything will okay in the office. Very good. Oh, mommy. Ẹ pẹ̀lẹ́ owó ẹ̀kọ́ àpérò àti bàbá àtọmọ. Ṣáyé lẹ̀ ṣe ìjà. Mommy, kí la tún ṣe? Kí lẹ̀ ṣe? Ìwọlé táìdì, ó fa àbẹ́ nǹkan kan lápá, ẹ wọlé wá, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe meeting. Èyí lẹ ṣe kun bí iṣẹ́ òtútù àbí. Mommy, she meeting. You're just being jealous. Jealous. Báyìí ti lọ. Ẹ ṣe meeting ìpàdé òbí àtolùkọ́ lẹ́ ń ṣe àbí. Ó fọ́kọ́ ẹlẹ́mẹ̀ ó bèrè pé kí ló máa jẹ. Ó dúró sí ìgbà ìwà àròjọ. Ẹ ní ṣọ́kà tẹ̀lé mi ká lọ. Ẹ̀yẹ́ má jẹ tẹ̀lé mi. Àtẹ̀tí lọ, àti ṣetán. Ó ti pẹ́ tí mo ti lọ ẹgbẹ́ yẹn. Ta ló dalẹ̀? Arákùnrin ta ló dalẹ̀? Ta ni? Ta ló dalẹ̀? Arábìnrin ta ló dalẹ̀? Ta ló dalẹ̀? Ta ló dalẹ̀? Arákùnrin ta ló dalẹ̀? Yẹ́yẹ́. Ta ló dalẹ̀? Èèyàn màrè o. Ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ o. Ta ló dalẹ̀? Èèyàn màrè o. Ìwà rere kò gbé láyé ẹni ṣe bí kọ́rọ́ tí àtúbọ̀ tán. Hey, baby. Mo rò pé ó ti sùn ni. So, can you teach me? Really? I'm reading the news on my phone. Okay. Are you okay? Oh, yeah, I'm fine. Oh, darling, that reminds me. Ṣé o pe mechanic pé kó wá wo shock absorber mọ́tò yẹn? Mo ti pè é náà. Okay. Yeah, then, babes, talking about the car. Yeah? Oh, she pe daddy kò sẹ́ kó ra new car for him. Oh, but darling, there's nothing wrong with that car. Shock absorber nìkan ló ń dààmú ẹ, and we can easily fix it. Baby, we're changing parts every time. Tó bá sọ fún wọn nípa àwọn ọ̀rá now, daddy ò kí ń fọ̀rọ̀ ẹ ṣeré. Come on, I trust him. Mo ti gbọ́ sá. Okay. Mo mọ̀ pé wọ́n ní àna chief, right? Okay, I'll tell him. Èwo ló fẹ́ kó rà fún wa? A Bugatti or a Porsche? For Nigerian roads? No. Tell him you want a 2015 Range Rover Sport. Okay. And I'm sure he'll buy it. I'll tell him. Yeah? Okay. Okay, baby. Darling, my eyes are heavy. I need to go to bed. No problem. Oh, baby. Yeah, you're the kid.
ìgbà tó rẹ̀ kí n máa bínú bọ́bọ́ jọ mú mi orí ọkọ̀ tí ẹ̀yẹ mi ọjọ́ mẹ́ta yìí tí ìgbà fọwọ́ kún tó ń ṣe kò ní ṣe right. Well, that's wrong. Wọ́n sọ fún iṣẹ́ tó ṣe. ẹ̀yin kọ́ lórí láwọ́láwọ́ lọ tẹ́ni ẹ̀ nítorí pé ilé yìí lọ sí catering school wọ́n mọ gbogbo English ti ṣiṣẹ́. Wàhálà ẹ̀kọ́ ti fẹ́ ju ẹ̀mí mi lọ́wọ́ sí ìfẹ́ mi. Anyway. Chief, ó lọ́rọ̀ kan tí ó bá kíyèsí sí. Kí ni ẹ̀? Mo wò pé nísìnyí tí Ayọ̀mídé ti ṣetán school bóyá kó òun náà handle ensure investment. Fàyọ̀lá. Ṣé mi ò rí sọ ni? Yeah, as the older son of the family. Ẹ má bínú, kí la rán ọmọ lọ sí ilé ìwé fún? Ẹni tí Ṣayọ̀ tó wà nídìí ẹ̀ tó wà nídìí business yìí tá à ń sọ yìí náà. She's married. Orúkọ mi ló ń jẹ́. Ayọ̀mí òun làró lé léyìí kò dẹ̀ lè change orúkọ ẹ̀ láíláí. So I don't understand why I have to explain this much for you before you do the needful. Obìnrin lóbìnrin àwọn ajẹ́. No matter the age, lè change lóbìnrin. A ní kó jẹ́ kó rọ̀ mí yẹ ẹ́. Jẹ́ kó rọ̀ mí yẹ ẹ́ Farayọ̀lá. Ìwúrò náà ló sọ ń sìn. Ọmọ tó ṣẹ̀ṣẹ̀ tán ní school. Obviously kò lè ní experience tó máa wà adequate enough àti lè control business. Yes. So Fisayo nǹkan ìyẹn náà ní experience. Ṣebí ìwọ ló sọ ń sìn pé ẹnìkan ò lè change orúkọ ẹ̀. Sórí nǹkan tó bá Fisayo wí òun náà ló bá Ayọ̀mí wí. Sórí business is not run like that. Experience ló jájú nínú business. Chief Ninalowo ensure má fi nà mí mú wọn jẹ o. Bẹ́ẹ̀ ni mo sọ kí ló dé gan-an adé ń sọ òyìn mi sọ́tún òyìn mi sósì. Nǹkan mi wà mẹ́ni ẹ̀rẹ́ gbogbo property ẹ̀kọ́ lórí ọmọ kan oṣù bẹ́ẹ̀ máa ń dá wàhálà sílẹ̀ nìyẹn wo mo ń sọ tèmi o tèmi yé mi o. Ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ta ni ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ta ló dalẹ̀ ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ yẹ́yẹ́ ta ló dalẹ̀ èèyàn màrè o. ìwọ dẹ̀dẹ̀ yókù yé mi. no o get point kí ni mo get. mo bí ẹ tẹ́lẹ̀ mo ní èlò lówó náà ṣòro owó tà ń san pa owó yẹn pọ̀ gan-an gbàdé owó pọ̀. alẹ́ ló lówó wọ́ ọ̀rẹ́ mi owó tó bá níye àbùkù kàn. Now I get how much is it? No wàá mọ̀ bí tí problem yẹn wà owó tà ń san pa yìí is 50 million. 50 million. Naira àbí dollar? No kò ń ṣe dollar naira la máa fi transact business yẹn and dem make more profit we are talking about 50 million naira. èmi láyé mi bí wọ́n á yẹ kí mo ti mú ọ láti kékeré mi lè bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ ọlọ́ọ̀ba. guy imini Ọlọ́gbadé Smith the husband to the first daughter of Chief Ninalowo Henshaw. mo fọ́. bí Ninalowo Henshaw kọ́ wọn kọ́ lẹ́kọ̀ọ́ yìí. mo dànù. o mess up. wàláì mo dànù. Do you know how much I make per week? Courtesy of my father-in-law. o mọ nǹkan ibi tí mo ti wá ṣe mistake náà nìyẹn. Gbadé má bínú èmi mo ṣe mistake tí ò jẹ́ kí n tètè mọ̀ pé ọmọ arówó ànàbùnà ni ẹ́. No o understand and o fẹ́ bí mi nù cause o underestimate me. o ti ń bínú má bínú mi lè underestimate ẹ láíláí you my G you my chairman orí ẹ wà ń bẹ o mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó mi fi ipò ẹ̀ka ṣe ń sìn according to bó ṣe sọ̀rọ̀ tí mo dẹ̀ rí pé nǹkan ta tébù ó lọ ní pé ìgbà wo ọjọ́ wo àti pé báwo la ṣe máa gbà wo. I'm giving you the money right here right now. mo dànù ẹgbà wa o. bọ́bọ́ irọ́ o. bí ọsùn bá lọ́mọ lè gbàgbé ẹ̀ wà á tún fẹ́ lómi lówó bí ṣe ní ẹ̀ náà. Jésù. Ṣé àlàáfíà bọ̀ báyìí? Àlàáfíà ni ọmọ mi kọ́. Àlàáfíà ló máa ń wà. Níjọba. Àbẹ́ẹ̀ náà kọ́. Àlàáfíà ló máa wà. Yes, ma. Ẹsẹ̀ mi ló ń wò mí. Ìwọ bẹ̀? Ajẹ́ ara fi sínú gíláàsì bẹ̀rẹ̀. Kí lè fi ṣe?
Ìfíjọ́ ìkọ́kọ́ àwọn káyẹ̀ náà ni. Ẹ ní láti fi nǹkan rà ọ́. Ìtura ṣáàjò máa gba atẹ́gùn tó wà. Ẹ mọ̀ wọ̀nyí kí n tó lọ. Màmá yín massage dáadáa. Dọ́tọ̀ ẹ ò pè mí kò ń bọ̀. Mo wá sí ọ̀dọ̀ tailor mi ni. Àwọn aṣọ tí mo rà fún yín mo ti kó fún. Mo dẹ̀ sọ fún yín pé kó tètè bá mi rán. At least mo fẹ́ kẹ́ wọ ẹyọ kan rẹ̀ lọ sí church lọ́jọ́ Sunday. Ẹ ṣàmọ̀ pé ní measurement yín lọ́wọ́. Ṣùgbọ́n Ṣayọ̀ ń bà mí jẹ́ kí máa lè lọ sọ́jà tún lọ ra aṣọ fúnra mi. Eléyìí náà ìwọ ló rán. Gbogbo ẹ̀ ló rán sí mi lọ́rùn. Wé àkúnú. Grandma bíbàjẹ́ kọ́ ẹ ń jẹ́ wọn ọmọ ni tí mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run ẹ máa jẹ́ pẹ́pẹ́. Àmín. Wọn náà wá jẹ́ wọn ọmọ. Àmín àmín. Wà á tún yìí bí sí nínú ilé. Àmín o àmín. Tó bá di àsìkò àti jẹ́ wọn ọmọ náà a nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wá ṣàwátì. Àmín ma àmín àmín. Báwo dẹ̀ ni ṣé ẹ ń lọ fún check-up regularly? Bó ṣe dọ́là. Of course mo mọ̀ ẹ́ kó dọ̀là. Because gbogbo àtẹ bá ti ń lọ fún check-up báyìí ni doctor máa ń pè mí pé hello ìyá ọkọ ẹ ṣe lọ ni o. Èké ni doctor náà. Ẹ mọ̀ wọ̀nyí tó bá dọ̀là máa ní kí driver wá gbé yín lọ. Ọmọ lórí bọ́. Ẹ pẹ̀lẹ́. Kò lọ rest kò lọ sùn. Sakit bobo, mo fẹ́ Ferrari bobo, sakit bobo, my son is sakit. Oh my God! Come here, John. Leave your mommy alone. I want to spend my holiday at Florida. Florida? Why Florida? Because I want to visit Disney World. Disney World. Yes. Guess what? Done. Done? Yeah, done. Bade, kí ló tún fẹ́ lọ ṣe ń bẹ̀? He was there just last year. So? Fèyíṣayọ̀. Nǹkan tó mọ̀ yín sọ kiri ní gbogbo ìtàn náà ṣe sílẹ̀ náà. Wait, have you forgotten? Ọmọ chief Ninalowo ń ṣọ. Ó mà ló sọ̀rọ̀ yìí. He has to be respected. Look, baby. Once you're big, you gotta do it big. You gotta keep doing it big. As a matter of fact, I change your call. I say bigger and biggest. If he wants to go there, anytime he wants, he can do that. I want to be able to go to you want to 3 to 4 times a year. Kí ló tọ́ mọ́ mi ò lè wọ́n kó lè má dé bẹ́ẹ̀ tó bá fẹ́. Kí ló tí ò lè lọ síbẹ̀ lóṣooṣù. Bade, má bọ́mọ jẹ́ fún mi o. Leave that alone. Don't forget that kó ṣì máa lábúrò. Kí ni àbúrò rẹ̀ láti ṣe pẹ̀lú yẹn? Kábùrò bá dé òun náà live life ẹ̀. OBO làwọn ọmọ mi. OBO, right? Say that. Say, I am an OBO. I am an OBO. OBO, right? Ọmọ bàbá olówó. Okay. Let's go. How's your lordship, please? Thank you. Disneyland, Hey. right? Done. Done. Jeno. Ibo lo ti ń bọ̀ láàárọ̀ kùtùkùtù yìí? Gig ni. Gig. Yeah. Irú gig wo nìyẹn? My God. You've been drinking. Moti. Real sis. You know, I'm coming to birthday party and so got lost there. A couple of friends just hanging out. You know, I go one bed till left more. It was crazy, it was fun, you know. So when you are soon yesterday we can chill, you know. If I avoid the mommy, I want to confront them, I want to like that. Well, so o wá feel pé mi ò ní sọ̀rọ̀ àbí? Look here, Yomi. O kì í ṣe ọmọdé mọ́.
A lè sọ pé ibi báyìí ni kò rì sí, ibi báyìí ni kò má jẹ̀ sí. Ah, what is wrong with you? Akọ́wọ́ tó tẹ̀síwá mú mọ ilé mi ò like. Òun mọtí. Oh no. Ọtí díẹ̀ mo just a little bit, you know. Pé mo jó gan. I was just dancing all over the place, you know. DJ was mad, it was just crazy, you know. Will you shut your mouth? I don't know. O feel pomode ni ẹ ṣá. If we were up and doing, ó yẹ kí wọn náà níbi kan ní company daddy tó náà máa mójútó. The last time mo bá fi Sáyọ̀ tọrọ, I told her kókó náà máa bọ̀ nlé kí ó tún ṣe náà yẹn. Ó ti parí school. Èmi nìkan lè dá máa ṣe léyìí náà. Ẹnìkan kì í jáwàdé o. Let's do this thing together. Ẹ jẹ́ ká jọ mójútó company daddy. Yeah. The boss says, okay, you know what? I promise you, my other son party and what jale. What the pool party or something. I'm calling my was me very man, so I won't. Will you be quiet? Pool party ko. Okun party ni. Oh, she don't swim no okun. Just think about what I've said, oh. Cold water da. I said, I love you. I love you so much. Èmi nìkan náà ni mo ń ṣe gbogbo ẹ̀. Gbogbo yín dẹ̀ ti dàgbà ẹ ti gbọ́n. But I don't understand all this rubbish. I'm going back. Don't mind. Oh my God. Come on, get up. My back out to for me. Go to the room. Go into the room and go and sleep, Jerry. What is it? Oh, get it. Oh, bad. Oh, mo para wala láti dára gbà. Wọ́n náà mọ̀ bó ṣe rí nígbà kan. A ti máa ṣe ha ó yí báyìí. Ìyá ni. Ara ti ń dára gbà. Ẹ̀yin ò bá tán lẹ́nu mọ́ mi ẹ̀ lè ní lọ́dọ̀ dáadé. Ọkọ mi. My dear. Mo máa tiẹ̀ fẹ́ sọ ọkọ létí. Okay. Èmi àti Fisáyọ̀ máa sọ̀rọ̀ lọ́sàn-án. Okay. Mo rò pé bóyá kó máa bọ̀ lé kó wá ń do ìkan lára àwọn company ẹ̀ṣọ́ investment. Ń ṣọ́ ìwú mẹ́. Bàbá ẹ̀ náà ń ṣọ́ ìwú. Àwọn náà ni mo try to understand. Bàbá ẹ̀ ìwú. Irú ìbéèrè rádaràda wo nìyẹn? Bàbá mélòó ni mo bí fún? Farayọ̀lá. Níbo náà ti ń fa orí lẹ́yìn olórí? How can you just sit down one day kó wá pe ọmọ pé kó máa bọ̀ kó wá handle business tèmi láì sọ fún mi? Is that done? Bẹ́ẹ̀ni. Mi ò sọ pé mo pè mo ní mò ń rò pé bí a kó handle company bàbá ẹ̀. Tí bá tiẹ̀ wá sọ pé kó máa bọ̀ kó handle company bàbá ẹ̀ ṣẹ́ni mi ò gbà ni. Àbí nǹkan ọkọ mi tèmi kọ́ ni tí bá dẹ̀ kó handle nǹkan wà kí ló hàn nínú yẹn. One question. Ṣé ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó ń complain pé ó sú òun ni àbí òun ò tó gbangba sùn lọ yẹ mọ́? Ṣé mo ló complain ni? Bí ló complain akọ̀ sọ pé káwọn àbúrò wa ran ẹ̀gbọ́n wọn lọ́wọ́ kọ́run má bàa wọ ẹ̀gbọ́n wọn ni. Ṣé Ọlọ́run wọ̀ ni? No tell me, ṣé Ọlọ́run wọ̀ ni? Mi ló complain pé òun wọ̀ wọn. Èmi kàn sọ pé bí a ká. Your conversation to bẹ̀rẹ̀ yìí, I'm not interested in it. I am not interested in it. Wisdom is profitable to direct. Amaso tiwa. Wà lára yín. I know you went to school. I know. Gbogbo ẹ̀ náà tó sọ tán. O ṣì gborí padà sáyà yín náà. Tí yóò sọnù kò ní gbọ́n fèrè ọlọ́dẹ o. Ta ló dalẹ̀ èèyàn màrè o. Owó tó kó first coffee ló jẹ ó lè ní ọwọ́ tó rí dáwọ́ sí mo jẹ́ ìgbẹ́ padà àwọn máa sọ rédíò tèmi tán. But mi ò expect pé màá bá yín lè tẹ̀lé dájú lọ sí birthday kábíyèsí. Ní lọ́jọ́. Why? And you don't look happy. What's wrong? Like mo ti mọ̀ nǹkan tó ń ṣe yín. Ṣé nítorí ọ̀rọ̀ company kò ṣọ̀rọ̀ company tẹ̀yàn tí dáàdì jọ ń fà? Kò tó torí. You know what, ma? Ẹ fi dáàdì sílẹ̀ náà. Ṣé báwọn lọ ní company wọn? Ẹ jẹ́ kó ṣe bó bá ṣe wò wọ́n. Ó kàn mí o. Ó kàn mí gidi gan ni. Because
nǹkan tó bá ti kan ọkọ mi ó kan èmi náà ni. Báwo ni wọ́n ṣe máa wo ṣùṣù tó máa kó gbogbo property tó máa gbé sórí ọmọ ẹ̀ kan ṣù? Ṣé òun kọ́ ló bí àwọn tó kù ni? Ṣé ọmọ kan ju ọmọ kan lọ ni? Bí wọ́n ṣe máa ń dá hatred lẹ̀ láàrin àwọn ọmọ ni. Nobody is hating anybody. Mo ṣe bá Fisáyọ̀ sọ̀rọ̀ some hours ago lórí fóònù and we talked about it kò tí ẹ̀ ríro so èmi náà ni mi ríro because our méjèèjì are interested in the family business at all. Àbí àwọn ọmọ tèmi tó ní mo bá mi. Bẹ́ẹ̀ni mo ti sọ òun kò dìde lẹ́gbẹ̀ẹ́ mi jàre. Dìlẹ́gbẹ̀ẹ́ mi kò má dànù bí mi. Dìlẹ́gbẹ̀ẹ́ mi kò má dànù bí mi. Kí ló wà ní? Ṣé mi ni mo bí ọmọ ìṣá? Tábà wà wo lọ kó bọ̀. Òun ló máa ṣí gáàsì alẹ́ àná yẹn sílẹ̀. Ó máa jó mi mọ́lé. Oga, I want to say make us. Oga. Madam. Oga. Look pariwo. Hey, sorry. Madam. I don't know come. As soon as tell her say you cool down, almost ready. Chief. Ojú mi náà, ojú mi náà, ojú mi. Ẹ gbà mí. Oga, pour me water. Okay. Hot water, ordinary water, or cold water, which one you want inside? Nisu. Ó ta fà sókè yìí dé borí bàbá ayé ò rí ọ tọ̀run rí ọ ṣọ́ra ṣe ẹ̀san àké o. Packaging master ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ fàdérẹ́ra ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ àbígbádé ni ta ló dalẹ̀. No. There's a mix-up somewhere. No. It's not possible. Lawyer, is this a joke or something? Joke báwo? Ṣé wọ́n fi irú nǹkan báyìí ṣeré? Ṣé wọ́n máa fọ̀rọ̀ wíìlì ṣeré? Everybody, I think my job here is done. I have to go. Like seriously? Sorry. Like seriously? Hey, mommy. Kò possible now, possible. Gbogbo wa la mọ̀ nínú ilé pé sister mi ẹyin ju daddy ló jẹ́. So báwo ni daddy ṣe máa ṣe will tí wọ́n ní include wọn? Ṣayọ̀. Sọ̀rọ̀ de. Ẹ wò. Ẹ má dọ̀mọ lórí rú fún mi. Ẹ fọmọ lọ́rùn sílẹ̀ kí ló dé ṣé òun ló kọ wíìlì. Ìwà báyìí wọn bọ́ tó ṣe òtí ẹlẹ́yìí o. Bí òun ló ṣe wíìlì tẹ́wọ̀n ojúmọ́ wọn ló ń kó sọ. Èrò ọjà olówó jalolo èrò ọjà ọlọ́mọ jalolo kílẹ̀ ti ṣayé sí o Ṣayọ̀. kílà ó ti ṣe yìí sí. Ṣayọ̀ kí ló ń rò? Olúwa fẹ́ Ṣayọ̀. Wọ́n máa fi ronú para ẹ̀. Gbogbo ọ̀rọ̀ yìí máa níyànjú. Honey, kò yé mi náà. I mean, it's important to be rectify. You know, I mean, it's very, very important. But, ṣé ẹ̀ṣẹ̀ kan wà tó ṣe dáàdì kan tó kú ni? Ẹbí kí ni nǹkan tí wọ́n rò bí ipò ṣe tó máa fi dájọ́ ẹ̀ tó yìí? Ẹ̀ṣẹ̀. Mi ò ṣe dáàdì.
Daddy ò dé fìgbà kankan bínú sí mi rí. Ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò yé mi rárá? I just can't place my finger on anything. I don't understand. I totally feel out of place here. But you cannot be out of place. It's unacceptable. I'm not to rectify it, but this is not the way to do it. Oh, if you're not married now. Tell everything make root to be silly. For now. Èrò ọjà olówó. Jalolo, jalolo. Èrò ọjà olówó. Jalolo, jalolo. Kílẹ̀ ti ṣayé sí o. Jalolo, jalolo. Kílà ó ti ṣe yìí sí. Jalolo, jalolo. Èmi ni mo pè gbogbo yìí. Torí mo pé nǹkan tó ṣẹlẹ̀ lánàá ó dá ọkàn púpọ̀ ní irú. Pàápàá jùlọ ìwọ Ṣayọ̀. Mi ò fẹ́ kẹ́ rí bàbá yín bí èèyàn burúkú. Nítorí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ò ní bó ṣe jẹ́. Nígbà tí èmi àti bàbá yín fẹ́ra wa, ojú ọmọ pọ́n wa gan-an. A wá wò pé bóyá ká wá nǹkan ṣe sọ̀rọ̀ ara wa. Ibi tá a wá lọ, wọ́n ní ká lọ adopt ọmọ. Ká tọ́jú ẹ̀. Ká má jẹ́ kó mà lá pé àwa kọ́ la bí òun. So I decided láti adopt Ṣayọ̀. Nítorí pé wọ́n ní ká tọ́jú ẹ̀ dáadáa. A tọ́jú ẹ̀. And that was why we gave her the best of everything. Ó má tiẹ̀ mà lá pé àwa la bí òun. And kí ló mú kí lẹ fi kó fà tí bàbá yín fún yín fún Ṣayọ̀ the best of everything. Education, wealth, money, and so on. Nítorí pé ìkìlọ̀ tó fún wa. Nítorí àwọn pé bí tí bàbá bá tẹ ṣaláìsí tó bá tẹ wá mọ̀ pé bàbá òun kọ́ ló bí òun kò ní mọ̀ lára púpọ̀ torí àti ní nǹkan tó lè gbára lé pàápàá jùlọ àti ti fọkọ àti ní fámìlì tiẹ̀ ọkọ náà dé ló ti níyì. Mi ò fẹ́ kẹ́ rí bàbá yín bí èèyàn burúkú rárá. Nǹkan tí ó fẹ́ òun ni a ṣe fún Ṣayọ̀. No, Mom. Oh, see. Okay. This is going too fast. And got to understand my parents would ní pé kò ń ṣe ẹni tí ó bá da ẹ̀jẹ̀ léèyàn lórí nìkan ni òbí èèyàn. That's right. Yeah. Ẹni tó bá tọ́yàn dàgbà náà òbí èèyàn ni. So there's more to it. Irrespective of gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ní past, àjọ dàgbà ni. So Aunty Ṣayọ̀ still remains our sister. Yes. And your daughter. She has every right to the will. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. I'm ready to give her everything. Gbogbo nǹkan tí Pop say fún mi. I'll give it to her right now. Wo, what you just said is right, yes, we know. But the late man's wish, and we cannot sọ pé nítorí ó ti kú sí ká dá òfin tó fi sílẹ̀ rù. A lè ṣe bẹ́ẹ̀. Oh, ẹ má bínú. No, that's not fair. Not fair. No. Life itself is not fair, my dear. Mommy. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni mo get yín, but ẹ̀gbọ́n wa lẹ́nu. Ẹnu burúkú dà sọ́hùn. Gbé gbogbo ẹnu ẹ sọ́hùn. Wájú ta lẹ́tí ń tó fatafata lẹ́gbẹ́ ẹ̀. Mo ń sọ̀rọ̀. Kí ló ń ṣe kí ló ń gún ẹ kí ló gbójúlé gan-an? Ó ti jọ ẹni tó máa jọ ìyẹn náà ti dá gbogbo ẹ lẹ́yìn ó ti lọ. Ó yẹ kẹ́nu ẹ máa dùn. Kẹ́nu ẹ máa dùn gbèkéré kó máa dín dòdò. Alára òrò òun, oní ó pa àìsàn kó àìwò, kí n tiẹ̀. Ẹ má bínú ọjọ́, èmi ti fẹ́ máa lọ mọ́. Ẹlẹ́jà ni máa lọ darí ọkọ. Bọ́sọ̀, ẹ bá gbọ́, your food ready. Wèrè ọ̀gì ẹni. Ṣé o ya wèrè? Then I say mo go eat class. Maybe you don't understand me. Mo rántí pé tó gbà yìí sílé ìtìkú. So I better kí wọn náà máa lọ.
nǹkan la máa yọ àwọn ọmọ àlè nínú ilé ipò a máa yọ ọkọ̀ náà lè kà mọ́. Maybe you don't understand me. I'm not going to understand. Ọjà ọlọ́mọ jalolo jalolo kílẹ̀ ti ṣayé sí o jalolo jalolo kí la ó ti ṣe yìí sí jalolo jalolo ẹ bá mi wá òbí mi o jalolo jalolo ẹ bá mi wá màmá mi. Hey, darling, you set? Yeah. Food is ready. I'm not hungry. Ṣé wàá ní jẹun kó tó jẹun? Mo lè bí òpá mi. Oh, yeah, fún mi. Won't you give me a kiss before leaving? A kiss as usual. Bẹ́ẹ̀ kò rí èyí. Ìwà rere kò gbé láyé ẹni ṣe bí kan tí a túbọ̀ tán rọra ṣe packaging master. Gbadé. Kùnrin ta ló dalẹ̀ oríṣẹ́ Ọlọ́run ta ló dalẹ̀ arábìnrin ta ló. Mommy, please help me with my homework. Darling, mommy is busy right now, okay? Go and make daddy. Let him help you, okay? Go get out of my sight, man. Tommy, what happened, darling? Daddy pushed me. Daddy, kí ló tó tọmọ dànù fún mi? Aṣọ fẹ́ ṣe léṣe ni. Kí ló lè máa rò tó yẹn tó ka ẹ lára? Well, we should go by now. Go. Yes. Kí ló tó daft by? Eh? Jono. Tell me, darling. Go to your room, okay? Mommy is coming. Kí ló tó mójútó ọmọra? Eh? You cannot read between the lines? Lines? Kò yé mi. Oh, kò yé. Àtọ̀ kò lè yé. You're an idiot. Sorry. Yes. Ṣé tẹ́mi bá mú ẹ̀pọ̀ mu àlè ní ẹ́, èmi á fẹ́? Yes. Ṣé tẹ́mi bá mú kí bastard ní ẹ̀ máa fẹ́? Ọmọ níbi ní ọ̀rẹ́ mo pè ẹ́ láyé mọ̀ pé ọmọ wáṣọ́wáṣọ́ ìkejì ajá ni ẹ́. Gbadé, what is the meaning of all this? Ṣùgbọ́n níbi tó ti tọrọ mi, mi ò jábọ́ látòkè now. Yes. I've got parents. Of course, mo tọrọ ẹni. But ibi ká ti lọ tọrọ ẹ, were you deaf when they said that they adopted you? Ọ̀gbọ́n ló sọ pé ọmọ tó jù tó fà sínú ilé wọn ni ẹ́. Ìwọ kọ́ mọ liability. Gbadé, stop all this, please. Stop it. Gbadé. No, don't gbàdé mi o. Má gbàdé mi. As a matter of fact, you know what? Before I get back, get your stuff. Okay, let me. I want you out of my house and my life and take that thing to Pelomo Pelue. No, don't call my son a thing. So what is it? Your baggage. What idiot? Ti ṣayé sí o jalolo jalolo kí la ó ti ṣe yìí sí jalolo jalolo ẹ bá mi wá òbí mi o jalolo jalolo ẹ bá mi wá màmá mi jalolo jalolo kò sọ́kọ mọ́ kò sẹ́bí mọ́ o jalolo jalolo. Please don't do this to me. You're all I've got, please. I need you most in my life right now. Please don't leave me. Fisher, why are you making me look like a bad person? Why? No, I'm not. Okay, you look at it from this angle. Kò realize pé àwọn tí wọ́n pàdé to meet ní lẹ́mi tí mo pè náà parents mi. You find out they are not my parents. How would you feel? Báwo ni mo ṣe mọ̀ bóyá ẹni tó bí ẹ ìyá tó bí ẹ kò kí ń ṣe jọ̀ǹkì ò wá ṣẹ́wó ni tó bí ẹ sílẹ̀ kọ́kọ́rẹ́ tó gbé ẹ. No, I'm not abusing you.
ń béèrè ọ̀rọ̀ ni ṣé ọ̀mí yẹ or better still how do I know that bàbá ẹ̀ ò ní wárápá so ọmọ tó bí fẹ́ mi àmọ́ exhibit wárápá tó bá yẹ ń dàgbà ibo mẹ́sàn-án báwọn yẹn kó mo ti rí àjọ tó ti mọ̀ mi orí tí mo gbọ́ lórí bẹ́ẹ̀dì rí tell me have you ever seen me shake on this bed kí wọ́n máa ṣàlàyé pé ọmọ tó wọ́n bí o ọmọ oníwárápá ni o wọ́n gbá ibo ló ti rí wárápá look it cannot work alright I'm not gonna do this I've been married to a life all along. Is it my fault? Èmi mo bí ẹni. Very Joe, come over there, please. You just don't want this thing now. Come on, fuck on me, man. Let me ask you a question. Tell our biological parents, Do you know them? Sorry, worry. No, lè dáhùn. Tí wò bá ní tìjú, Ṣayọ̀, ìtìjú ló jẹ́ fẹ́mi. How do I tell my friends that anything mo fẹ́ sílé for donkey years tó wà nígbà tá ṣègbéyàwó ọmọ àlè ní? That she's a bastard. How do I explain that to my colleagues? I can't. So go ṣe eléyìí oṣù ọ̀bínú rárá mi ìṣèkà fún ẹ. Put yourself in my shoes. Tí bá jọmọ ìyá ẹ wàá gbà kí n fọmọ àlè sílé. Gbàdé, please. Wo màá kọ́ inú ilé ìfún ẹ o. Ṣùgbọ́n. No, Gbàdé, please. Kí ni Faisal? Don't let me do what I've never done to you before. One nuisance. Ọmọ àlè játijàti. Gbàdé, please. Please don't leave me, please. Ìwà rere kò gbé láyé ẹni ṣe bí kọ́rọ́ tí àtúbọ̀ tán rọra ṣe packaging master. Tó ń ṣayọ ọkọ mi. Ilé ìgbìmọ̀ tí mo fi lè mú. Kí ni? Kí ló dé? Ẹ̀rọ àǹtí ni. Tó bá jẹ́ pẹ́lú ṣọ́wá ní kò gbé wọnú ilé ni kí ló kọ́ ẹ pẹ̀lú yẹn ẹjọ́ bù kan tiẹ̀ dànù. Ẹ̀yin lẹ ránṣẹ́. Tí bá ránṣẹ́ ńkọ́ ni kò máa gbé nǹkan tí ó kàn ṣẹ́nu géètì tó ń ṣọ́ nìyẹn gbé kíní sílẹ̀ kó bọ́ta. ẹlẹ́jà ló kọ́ ni pẹ̀lẹ́ wo ló ti wá ń bọ̀ pẹ̀lẹ́ o. Mọ́mí, Gbadé mà ní. Gbadé kí ló ṣe Gbadé. Ó lóun ṣe mọ́. Ó lóun lè fẹ́ ọmọ àlè bí ọmọ àlè ní mi. Irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo nìyẹn gbé ló ti rọ́mọ àlè àbúrí ẹ̀ dàrú ni. Kò sí nǹkan tí Gbadé ó sọ sí mi tán. I felt like a filthy rag. Mo dẹ̀ bẹ́ẹ̀ títí. Ó lóun ò gbọ́. Mo á rò pé kó tó bẹ̀rẹ̀ sí ni mú lílù dání pé kí n máa bọ́ bí báyìí. Mo dẹ̀ mú ọ̀bà aṣọ tí mo lè lò fún wíkẹ́ndì pẹ̀lú ti ọmọ mi. Ìwà ní kí n máa bọ́. Mo dẹ̀ ti pé school ẹ̀ náà pé tó bá close kó bá mi gbé wá síbi báyìí. Ṣayọ̀ ibi ló fẹ́ mọ́rọ̀ lọ yẹn ó bá má mọ́rọ̀ lọ síbẹ̀ ó bá mọ́rọ̀ lọ síbẹ̀ ibo lọ ti ń gbọ́rú ẹ̀ ṣoríjọ́ tó ti ṣègbéyàwó lólè láti fi orin àti ayọ̀ àtọ̀yàyà tàbí tiẹ̀ lọ sílé ọkọ báyìí ni mo ti ta yàrá ẹ̀ nígbà tí wọ́n ti ń gbénu lé tó fi pọ́njú mọ́ mi tó gbọ́ rí pé mo tiẹ̀ lọ ṣe midterm lásán nílé àwọn òbí mi ilé ọkọ ọmọ la máa ń gbé irọ́ èèwọ̀ ni wọ́n ń ṣe rẹ̀ nílé wa mọ́. Mọ́mí. Ẹ wo Ṣayọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìṣọ́ra rí o ètò wo ló ń bá yọ̀ wọ́ ọmọ tó fáyìn báyìí ó wá kúrò nílé ọkọ ẹ̀ ó wá ń dálé mùsùlùmí síbí kò dá bàbá yìí pẹ̀lú òkèlè sí ibi tó wà ní wọn padà báyìí Mọ́mí, àdúrà mi ìwé ti gbọ́ ìṣàánú mi ẹjọ́ mọ́mí.
Ibo lẹ fẹ́ kí n lọ? I don't have anywhere to go. You're all I've got, mommy. Ẹ jọ̀ọ́, mommy, please. Just for a little while. Oh, Ṣayọ̀, you have where to go. You have where to go. Kò fẹ́ sọ mí lẹ́nu ni pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ̀ yìí. Fẹ́ sọ mí lẹ́nu ni. Owó bóyá kò lọ sọ́dọ̀ ìyá ọkọ ẹ̀ àbí kò wá bí. Kò sáyè ń bí ìwé tó bọ́ta sí ibi ló sùn. Jọ́mbù ibi ló sùn àwọn àbúrò ẹ̀ mú wá bínú. Ẹ̀wọ̀n. Kásálí. Ìwé ẹ̀kọ́ bá ti ẹ̀ kó má ṣe wàhálà. Kásálí. Mommy, please, mommy, ẹ jọ̀ọ́. Program tó ní wẹ̀fẹ́ wò ní jáde ó lè báyìí. Mommy. Oh. Ìyẹn gbádùn náà. Irú wà pálapàla wọn. Ọ̀yá mo máa ń kó ọmọ gbádé ìkẹ́. Ìwọ pàápàá ṣe bí wàá dẹ̀ ti pè mí lórí aago. Kí n wá bá bẹ̀ kí n mọ̀ràn ẹ̀gúngún bí ọ̀rọ̀ àgùnfọ̀n yẹn kí n fi fà. Ó ṣe yẹn, ó wá ń sunkún. Ó ń ṣeré ni. Àwàdà ló ń ṣe. For better for worse ni ìrẹ́ àti òun jọ sáìn. Ẹ̀ẹ́dẹ̀jọ́ máa bára yín kalẹ̀ lójú ẹ̀mí mi báyìí ni. Gbà tí kìí ṣe pé orí ẹ̀hẹ́ lórí títì. Kò lè bẹ́ẹ̀ mi sọ gbogbo kátikàti tó ń sọ yẹn. Sórí tábà ní gbọ́. Bàbá tiẹ̀ ni òun fi agídí jọ. Àwọn agídí ẹ̀ ò kì í dénú tó bá ti bínú wúrúwúrúwúrúwúrú. Báwo mú fóònù kan bẹ́ẹ̀? Yéṣu kí n pè mọ́ jáde. Èwo ni mọ́mí? Ilé ìní kò mú àkóso nílé. Ó ṣe ọkọ. I'm sorry. Gbádèdè báwo ni? Mo wà okay. Yeah. Alákọ̀ọ́ra. Ibo ló wà yìí? Ìgbà wo ló máa dé? Ọ̀la náà pẹ́ jù. Ẹlẹ́dàá mi àbá mi ṣú ẹ̀dínlẹ̀ láyọ̀. Tó bá ti wá ń bọ̀, ọ̀dọ̀ tèmi ni kò darí sí bíbá yìí o. Okay, my dear. Yeah. Olóòráyè tí ń fárífájá, I love you too. Welcome. Yeah. Ó máa kàn mí lára. Kò síbi kan. Lójú ẹ. Ṣó lókè mi lẹ́yìn ọ̀run? Bíbá gẹ̀ wọlé. Ọlọ́run kò ní jẹ́ orẹ́rọ̀ ẹ̀. Ó lọ́dún kankan. Mo yàrá lọ. Yàrá mi báyìí ní kò bá dà kó kò fẹ́ yàrá tiẹ̀. Yàrá tó ń lò tẹ́lẹ̀. Mo ní ẹ ṣé màá wá tiẹ̀ tà ẹ́? Ṣé mi ò kí lè? Mọ́mí, kò sọ̀rọ̀ ń bẹ̀sẹ̀, so ẹ mẹ́nu kúrò bẹ́ẹ̀. Ọ̀rọ̀ wà nù tá a sọ yìí. Kódà ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀. Pẹ̀lú ọkọ mi gbẹ tí ọmọ lọ́yẹ Àjíbọ̀kẹ́, ọmọ lọ́yẹ jákànjákàn.
wàá gbọ́ ìtẹ́mi sọ fún ẹ torí ọmọ ò ní kọ̀rọ̀ sí wọn náà lẹ́nu. Sórí gbogbo ohun tó ṣẹlẹ̀ kò dùn mọ́ òun náà nù. Ṣé ìwọ mọ̀ pé nǹkan mẹ́ta lẹ́rú òkè fi ń purọ́? Ìkíní ó ní ìyá kan ló bí wọn, ìkejì ó ní bàbá kan ló bí wọn, ìkẹta ó ní níbi kan lòun kan ti ṣẹ̀ wá. Ìjọ tó dẹ̀ ti wà pẹ̀lú wa ìjó gbé ẹ lọ́kàn gbóná. Ṣó rìnrìnkùnrin ni àbí ìwàkiwà ló wù? Ṣó ní mo lọ òun ni mo fọwọ́ mi kàn ẹ́ ni. Wọ́n dẹ̀ fọmọ lọ́mọ lẹ̀ kó jẹ́ kó fẹ̀dọ̀ lórí òróró. But don't do that. A ní mi ì ṣe mọ́sẹ̀ dandan ni. Ṣé mi nìkan ọmọkùnrin ni? Wọ́n ní mi ì ṣe mọ́. Tí ìwà ẹ̀ bá jà ni ṣé wọ́n lè kó òun lè tó wà? Rí lè wọ́n rí ni. Ilé tó ju lé Dangote lọ. Àwọn olówó wá léwé síta láì ṣe ọkọ. Ẹsẹ̀ ò dá, ìwà ẹ̀ ò dá. Pé ìwà inú ẹ̀ ò dá. I'm done. Ọmọ pé mi ò kì í ṣe aláyọ̀jú ràn. Ìwọ ló lọ sọ́yọ̀, ìwọ náà ló tọyọ̀ bọ̀. Ìwọ ló mọ bí ilé wọn ṣe rí. Ìtẹ́mi ń sọ fún ẹ ní pé ọmọdé yìí ò ní ibi lọ. She's a good girl. Ṣé ká ní pé mo mọ̀ pé ọ̀rọ̀ gẹ́yìn lè fẹ́ bá mi sọ ni mi ò ní wá síbí o. I'm at work. Mo ń ṣiṣẹ́ lọ́wọ́ lẹ pè mí, mo ní meeting pẹ̀lú àwọn executives ibi iṣẹ́ mi lẹ pè mí náà. Mo ní láti máa lọ, ẹ̀wọ́ tó bá dẹ̀wọ̀n ike wọ́kọ̀ fún. Ó bá ti lọ. Ó ti lọ. Jẹ́ kó gbóyún lọ, kó gbọ́mọ bọ̀ wá bẹ̀ mí. Mọ́mí, èdè jọ ẹ bá mi bẹ̀ mọ́mí. Mọ́mí, please. Mọ́mí, ẹ̀wọ̀n kì í ṣe bíbí o. I'm only a victim, please. Mọ́mí, please talk to him. Ẹ má bí bá sọ̀rọ̀. Bíṣọ̀ fẹ́ kí n lọ dálé mọ́ṣú ni mọ́mí. Mọ́mí, please. I can't do without Gbade. Gbade is my life, is my everything, Mọ́mí. Please. Please talk to him, Mọ́mí, please. Ṣé bẹ́ẹ̀ mi mọ̀ bí? Yes, Mọ́mí. Mommy. Very delicious, Mommy. Ọmọ yín kọ́, ṣọ́ọ́sì bí láti school. Ọmọ náà tó fi mí ṣe lé ní ó dára rárá. Gbogbo òyìnbó tí mi ò sọ ìgbà mo ti wà ní kékeré mo rántí. Èmi oúnjẹ tó jẹkù náà mo bu oúnjẹ mọ́lẹ̀ mi náà jẹ. Èmi mo ti kì í yó. Mo yá arọ mi lé lórí. Ó wà níbi tó sùn sí bẹ́ẹ̀. Ẹ ṣé Mọ́mí, ẹ ṣé mo dúpẹ́ mà. Nínú wa rí bákan ata. Ẹ̀gbá o. Ló yàgò. Mọ́mí, delicious. As usual. Ṣé wàá wẹ̀ ní kó tó wá jẹun? Àbí wàá jẹun tó kó tó wẹ̀? Èyí mo ṣe ń wò látàárọ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ wẹ̀ náà. Tí n bá wẹ̀ dé ṣẹ́rí asukọ̀ mi yìí. Ẹ bá mi kíp ẹ má jẹun. O jẹ́ mọ̀ kan ẹ̀gín tó rùn. Màá gbẹ jẹ́ kí n sáré tí má ti wẹ̀ fún. Oúnjẹ máa mú chicken. Ẹ má jẹun mọ́. Ẹ má jẹun mọ́. Wọ́n máa bọ́kọ̀ ẹ sọ̀rọ̀. Èmi àti ẹ ti kù sí látàárọ̀. Ó ṣà ní pẹ́pẹ́sẹ́ o, òun á wá rí mi. Ẹni kò fọkàn tí ẹ balẹ̀. Gbogbo èyí tó ń ṣe yẹn agídí inú ló ń ṣe. Bàbá ẹ ló fi jọ. Bàbá ẹ lágídí.
Àkànjẹ́ ọmọ olódòdé ó ní agídí ṣùgbọ́n òun náà Bọ́láńlé iná ilé báyìí lọ́mọ ẹranko ẹ̀ máa yàgbẹ̀yìn fi ilẹ̀ ẹjọ́ máa ṣe tí èèyàn máa ń fọkùnrin láyé kó jáyé ní fi ilẹ̀ ìta tó fẹ́ rí yẹn àríta padà wá báwò. Nínú bá búrẹ́dẹ tó sóni nínú bá bọ́ gbẹ̀sẹ̀ tó ń takùn sọ́nà o nínú bá bí ẹ̀rọ máa pokùn so ọ̀rọ̀ mi máa dayọ̀. Ṣayọ̀. Mọ́mí. Ṣayọ̀. Mọ́mí. Kí ló ń wo inú gíláàsì? Dé máa lo makeup wórì ni o lo makeup ó rẹwà lóbìnrin tó bá wò pé o fẹ́ wò mí rọ̀ èmi báyìí ni kò máa wò bó bá ti fáyín pé a sọ fún ẹ. Ẹ ṣé mọ́mí, ẹ ṣé máa. Kò má tọ́ mú kò má tọ́jú kò má tọ́tẹ̀ ó fáyín gbádùn òní bí lọ ó yìí máa wá bẹ ẹsẹ̀ méjèèjì. Pẹ̀lú ọjọ́ mẹ́ta. Ilẹ̀ màdíà. Mọ́mí. Ó rẹ̀ ní ìwé dáná. Lárí ẹ báyìí ló ń bá. Yàgò fáyì sí. Ẹ̀yin náà mo jọ. Àbí báwo ni ètò ọ̀sẹ̀ dọ̀pá mi. Ẹ wá ṣe ológun yín ṣá. Ṣayọ̀ ti fún mi lóògùn, ó ti fún mi lóúnjẹ. My mommy. Sísí mi kásán pẹ̀lẹ́ o. Mo fine. Ṣayọ̀ ń kí ẹ. Báwo ni? Fine. Ìwọ́n kọ́. Ṣé wọ́n kẹ́? Ìjọ kí ni ká fi ṣe é lálejò? Mo wà okay ma. Mommy, ẹ ṣe ń ṣe báyìí. Tẹ́bí bá ń pa lọ sí kitchen aṣọ oúnjẹ. Ilé ni ilé ẹ̀ náà, she can cook, right baby? Yeah. Ó mọ oúnjẹ sè. Mommy, ẹ má bínú. Títí, this is my mother. Mommy, Títí Láyọ̀ ni ìyàwó mi tí mo fẹ́ sìn. Ìyàwó. Ìyàwó mi, my wife to be. Emma. Kí ló ṣe ẹwọ ọmọdé? Ṣé kìí ṣe pé nǹkan wà lára ẹ̀? Oríṣayọ̀ níjókòó, mo sọ̀rọ̀ ìyàwó. Ẹjọ́ sísè mi, orí mi wá dùn léyìn. Ta ló kóbi? Orógbó oṣù wá lè ìyàwó ta ni. Oh, okay, get me wrong, mommy. My wife to be, ọmọ tí mo fẹ́ fencing, mo ń fẹ́ lọ́wọ́, tí máa fẹ́ as a wife, ká máa ṣe wedding, what mo mean nìyẹn. The máa ṣe ètò Yoruba àti iṣu àti everything tẹ́ pé, we're gonna get all that. We're gonna deliver it to their house. 1972, lágbolé Ọ̀kọ̀lá nílé wa. Ní ti ṣàfàrò wa fẹ́ mi ní ṣùlọ́ka ìjọ ìyàwó wọn dẹ̀ gbàgbà lé mi orí àbọ̀ ẹ̀rẹ̀ ìjọ náà mo ti bẹ̀rẹ̀ sí ṣàbíamọ́ fún ta ló fẹ́ o níbo náà ti bí ẹ èèyàn ọmọ tí kí nìkan bí. ọmọ kọ́lá sẹ́nitọ̀ ni ẹ̀rọ ti rí lè dáadé ẹ̀ wà láì dàgbò tó lówó tó ọ mọ́tò ó sùn lọ ní Bentleys, Ferraris. Right, baby? Yeah. Every kind of car, lọ ní mọ́mì. Ṣé mo pé wọ́n ló lọ yọ ìwọ ló tọyọ bọ̀? Ìwọ ni ilẹ̀kùn torí mú torí ta. Wo mi gbàdé tí níyàwó. Wa ọkọ ẹ̀ síwájú tó ti rí ibi tó máa ṣẹ̀rù ká. Èmi ìyá ẹ̀ rè. Sórí ọyàn méjèèjì gbá ìyá mi tó mú yìí kò ní jẹ́ ó fẹ́. Mọ́mì. Ìtàn méjèèjì báyìí tí mo gbé ọmọ mi lé tí mo fi tọ̀ kò ní jẹ́ ó fẹ́ ẹ̀yìn mi pópó yìí mi báyìí tí mo fi pọ̀n gbádé
kò ní gbà fún ẹ inú yìí tí mo fi gbé oyún gbádé kò ní gbà fún ẹ wo mí dáadáa ẹ ń ṣe ìyàrú ẹ kò ní ṣẹlẹ̀ ó bẹ́ fún labata oyè ọbẹ̀ tì kí ló ṣẹyìn ọmọ sí why are you so desperate ọkùnrin rí gàlátà báyìí ọkọ wo ló pè ní ìṣàtọ̀tọ̀ ló ń gbé kiri ó ti bàlágà ó níyàwó ó sì ti bímọ ọkọ ẹ̀ síwájú. Mommy, I don't like it. Ẹjọ́ náà kálí ń jẹ́ ṣayọ̀ náà. Ṣé mo sọ kí mi ní nǹkan tó fọmọ ẹ ṣe mọ́? Ọmọ mi ò like it. I don't like it. Mo mú ìyàwó mi tuntun wá kí ẹ̀dẹ̀ ìyàwó bẹ́ẹ̀ embarrass mi. Wow. Ojú ọmọdé ìjújú ẹni mímọ́. Ǹjẹ́ ìwọ kọ́ ni ojú mi ò lè tán mi jẹ ìyá ẹ̀ ó jábọ́ sí Kànáánì ibi tó ti ń jó ijó eléégún káàkiri òkè pópó bẹ́ẹ̀ ni. Did your mom ever fall into the canal? My mom lives in UK, not my mom. Kódà bàbá ẹ̀ bó ṣe wà yẹn kíkà báyìí ni bàbá ẹ̀ kú níbi tó ti ń wa àwọn ọ̀gá CFA dráìfà ń bàbá ẹ̀ kíkà kó báyìí náà sí bàbá ẹ̀ ó lè fi ọmọ mi Bádé orú mú mi wá máa lọ. No, Mom. Sweetie, no, sit down. Mommy mi ò like it o. Ẹ̀yin embarrass mi lélẹ́yìn náà. Ṣé wọ́n ló kí ẹ nínú ara ẹ̀ kẹ lọ dáyàwó fún ẹ? Bádé òun ti jáde. Mommy, because of a bastard. So, ẹ máa fọmọ ilé ẹ máa mú ọmọ ẹlòmíì ọmọ àlè. Mommy, what are we doing? She's pregnant. She's gonna have my baby. Did what? Mommy. Alright. Me, what's up with him? Let's go. Don't fall on the stairs. Easy. Ṣayọ̀. Kí la ó ti ṣe yìí sí? Jálóló, jálóló, ẹ bá mi wá òbí mi o. Jálóló, jálóló, ẹ bá mi wá màmá mi. Jálóló, jálóló, kò sọ́kọ mọ́ kò sẹ́bí mọ́ o. Jálóló, jálóló, kò sọ̀rẹ́ kò sára mọ́ o. Jálóló, jálóló, ẹ má máa jẹ́ kí n jìyà yìí gbé. Jálóló, jálóló, ẹ jọ̀wọ́ ẹ má máa jẹ́ kí n jìyà yìí gbé. Jálóló, jálóló. Ọbẹ̀ tí ọmọ lọ́yẹ́ mo ti wọ̀ ẹ́ nínú yàrá wá wò pé ibo lọmọbìnrin yìí fẹ́ wà níbo yìí. Ó mọ̀ kọ́ mí ni. Grandma, ẹ̀yin náà sùn ni. Oorun irú mi ló ń sùn ẹni tó ń pè ẹ́ ò dákẹ́ olùgbàgbọ́ yá. Sórí ní tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ lọ́rọ̀ yìí áhùn mi kò gbọ́ Ṣayọ̀ áhùn mi kò gbà áhùn mi kò mú lò èmi Àdùkẹ́ yìí láti kékeré mi ni mo ti mọ̀ wípé gbogbo ọmọ pátápátá àfúnṣọ ló jẹ́ lọ́wọ́ àwọn òbí yálà ọmọ téèyàn finú ara ẹ̀ bí ni o àbí ọmọ tó gbàtàn àbọ̀mọ kan tó kàn ń rí lọ báyìí tó kàn ń rìn kọjá wájú Ọlọ́run mọ̀ ni kò gbà ìpàṣẹ nígbà yẹn ni Ọlọ́run á wá bí gbogbo wa léèrè kí la ṣe tọ́mọ tiwa àtàwọn ọmọ lọ́mọ.
gbàdé lánàá ọ̀rọ̀ gidi mo rò bẹ́ẹ̀ kó fẹ́ sọ àfìgbà tó tún fọ̀ fún mi pé òun bímọ. àtìgbà náà lọ́kàn mi ti kọ́ gbé gbàdé bímọ kí la ti ń gbọ́rú eléyìí sí èmi náà wá wò pé kí ni mo wá ń dá ẹ dúró fún ẹni tó torí ẹ̀ ń dúró òun ló ti rìn bó ṣe fẹ́ rìn tí orí ẹ̀ ò dẹ̀ pé òun gbọ́dọ̀ retrace steps òun mi lè nírú ẹ lọ́mọ kí n ní kó máa dúró ìdúró lẹ́gà tọkùnrin kan òun mo ṣe wá ní kí n sọ fún ọ bí bóyá wàá rìn tiẹ̀ síwájú kọ́lọ́run ẹlẹ́dàá mi kó bá mi yan tiẹ̀ fún ẹ torí irú ọmọ tó jẹ́ ní sàkání mi tí irú ẹ̀ bá wọ ìdílé kan tó wá fẹ́ lọ ó yẹ kéèyàn mú aṣọ báyìí kó fi léjìká kó mú rìn níbi tó ti yẹ kó ké gbàǹjarè kó kébù sí kó sọ fáyé pé ẹ dákun ẹ má jẹ́ kí irú ọmọ yìí lọ sàkání mi àmọ́ mi mọ ọ̀nà tí mo tún lè gbé gbájú kí n sọ fún ẹ pé bó ṣe yàrá kan bó ṣe rú màá bá lọ lágbára wa bá kà kí wọ́n náà rìn síwájú kọ́ lọ́n bá yan fún ẹ torí tó bá jókòó síbi àwọn èèyàn máa wípé wà lé ilé ọkọ ẹ náà ló ṣe wá ọ̀dọ̀ yẹ ọkọ ọlọ́run adé sọ mí ní ọkọ yẹyẹ yẹn mo ní kí n sọ fún yàgbọ́ mi rèé o. ẹ ṣeun. èmi mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ sí mi ọlọ́run bá mọ̀ pa ẹ̀ nítorí wọ́n ní ewé kan ní jábọ́ lára igi kí ọlọ́run bá mọ̀ pa ẹ̀. èmi ti gbà fọlọ́run tàbí nípò èmi náà rí ó dẹ̀ mọ̀ nítorí agbára ọlọ́run ayọ̀ ló máa pè ní ọ̀rọ̀ mi. gbọ́ ibikíbi tó bá wà dá ẹ lójú gbájú ò bá níyàwó ọ̀gbìn ní ìmọ̀ kọ̀ọ̀kan nínú wọn ìwọ ni mo mọ̀ pé mo ní tó bá gbé mo ti gbé wúlò fún ọ tí mo ti lè wúlò ṣojúṣe ìyá ṣojúṣe bàbá pé mo máa dá inú lọ́wọ́ ẹ má ṣubú girama. tí mi bá ṣubú kí lẹ fẹ́ kéwì ṣe. ẹ má sọ pé lóko rẹ́dẹ̀rẹ́dẹ́ bá mi ṣubú. ẹ wo girama irú ìyá ọkọ bíi ti ń ṣọ̀wọ́n ọ̀pọ̀lọpọ̀ ìyá ọkọ lè ṣe gbogbo nǹkan tẹ́ ti ṣe fún mi. ìjọba kò fi mí lẹ̀ kò wé mi náà ṣayọ̀ mi ìfẹ́ àwọn ọmọ náà wáyé pé bí olówó bá ṣe kọ́ tèmi lélẹ́yìn. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ má fi mí lẹ̀ o ìwọ lọ́mọ tí mo gbọ́dọ̀ má fi mí lẹ̀. grandma ẹjẹ máa sunkún ẹjọ ẹwọ mi ìfìyìn lẹ mi kú. mi gbọ́dọ̀ má rí ẹ o. ẹ má rí mi lójoojúmọ́ gbogbo ìgbà tẹ́ bá ti mẹ́rin mi yẹ péré yẹ fún ẹ̀rí mi. Please, thank you for everything, grandma. I love you. Ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ta ni ta ló dalẹ̀ arábìnrin.
arákùnrin ta ló dalẹ̀ ta ló dalẹ̀ ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ yẹ́yẹ́ ta ló dalẹ̀ èèyàn màrè o ajá tí yóò sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ o ta ló dalẹ̀ èèyàn màrè o ìwà rere kò gbé láyé ẹni ṣe bí kó rántí àtúbọ̀tán rọra ṣe packaging master yeah. ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ òrìṣẹ́ ọlọ́run ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ayọ̀mí kú lẹ́yìn ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ẹ bá mi dúpẹ́ ta ló dalẹ̀ èèyàn màrè o ó ta fà sókè yìí dé borí bọ́ba ayé ò rí ọ tọ̀run rí ọ ṣọ́ra ṣe ẹ̀san àké o packaging master ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ fàdérẹ́ra ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ àbígbádé ní ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ fèyí ṣayọ̀ ta ló dalẹ̀ èèyàn màrè o ó jẹ́ rọra ṣe ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ rọra ṣe ta ló dalẹ̀ arábìnrin ta ló dalẹ̀ ẹ̀san àké o ta ló dalẹ̀ arákùnrin ta ló dalẹ̀ ọ̀dàlẹ̀ ta ló dalẹ̀ èèyàn màrè o.